Africa Content TV. Lọ́hùn bá sọ pé òǹdè ohun orí ẹ̀dá kankan tí ó sọ pé wọ́n ti dé. Ìsá ti bá sọ pé òǹdè ohun orí ẹ̀dá kankan tí ó sọ pé wọ́n ti dé. Yes FM 101.7 FM ní Ìbàdàn lọ́dọ̀ Yẹmí ní Ìṣòǹdó oṣù alákàlà àmọ̀lá ẹ̀ ṣe ń gbéra o. Gbọ́dọ̀ tuntun ká tó délé ẹ̀. Gbọ́dọ̀ tuntun. Àjọ máa jẹ́ lọ́la ni. Yes Paso yes. Pasuma lẹ̀ ń gbọ́. Pasuma wọn dà ní ìjọba Gáúsù. Ọmọ ìyàwó Ànábì. FM Ìbàdàn lórí Facebook. Ẹnì sóní Yes FM Ìbàdàn lórí Facebook. Pasuma lẹ̀ ń gbọ́. Oganla lẹ̀ ń gbọ́. Ìjọba lẹ̀ ń gbọ́. Yes Paso yes. Ẹ káalẹ́ ẹ bá ń kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Eré ni àwàdà ni irọ́ ni kì í ṣòótọ́. Ẹ bá ń kí wọn fẹ́ mọ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn tèmi lólùyọ̀lé ṣe báwọn ni ìyá mi ìrẹ́kọ̀ o ṣe báwọn ni ṣoṣù ọ́ níbẹ̀ yẹn Paso ṣe báwọn ni àníyá mi ìrẹ́kọ̀ ṣoṣù bẹ́lá láàfin ara o ṣe báwọn ni àwọn tèmi lólùyọ̀lé mo lólùyọ̀lé wọn ṣe káríba àìmọye káríba tó ń ṣe bàbá sọ̀rọ̀ káníbà ní bá West End káníbà wọn dáàpá ẹ̀yìn tèmi lórí ọ̀lẹ́ Ìbàdàn o àǹfà aṣàǹfààní fún Pasuma tó wá síbàdàn aṣàǹfààní ó bá wọn ti Ìbàdàn tán rí Pasuma o làbá ẹ̀ka ìmọ̀lẹ̀ tó kọ́ bóyè mò ń kọ́ ọkùnrin mò ń kọ́bìnrin o mò ń kárúgbó mò ń kọ́mọdé mò ń kí sísí mò ń kẹ́yìn boys làbá ẹ̀ka mò ń kí gómìnà o dẹ̀ ń kí dẹ́pútì ìwọ̀nà gbogbo house of assembly ìwọ̀nà lọ́yọ̀ state Alabi gbogbo ìyá lọ́jà pẹ̀lú bàbá lọ́jà o ẹ̀yin mọ̀lẹ́ ìwé lọ́yọ̀ state Alabi akí gbogbo yín òwe ilẹ̀ ìpá tó ti di ẹ̀yin lẹ́ni ká wá yes àti dé o àti dé o yes àti dé o 101.7 àti dé sí Ìbàdàn. Àti dé sí Ìbàdàn.